kadún ọjọ́ bíi 50 ọdún láyé láyé àtàyè dẹ́ra 50 golden years birthday 2-in-1 celebration ni o ọjọ́ yẹn gẹ́gẹ́ la tún máa ṣe filọ́lẹ̀ àràgbá yamuyamu iléeṣẹ́ rédíò Àwíkóńkó FM ayẹyẹ máa wáyé ní Adétutù event center Akíọ́lá Ìpẹ́tùmọ́dù ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́jọ́ Sunday August 24 ọdún 2025 bẹ̀rẹ̀ láago 12 ọ̀sán gẹ́gẹ́ gbogbo olókòlókò tọkùlù jankan ló ń bọ̀ Táyé Kẹ́hìndé Adégbòdù ni ó kọrin lùlù fún wájọ́ aṣọ àǹkárá tààmú pẹ̀lú access card ní fisa láti wọlé o ọ̀pá mẹ́rin àti fìlà àwọn ọkùnrin 10,000 naira ní ọ̀pá mẹ́fà àti gèlè àwọn obìnrin ní 18,000 naira ẹ fẹ́ràn sọ́jọ́ ìbí Àwíkóńkó nígbà yìí ní kẹ́gbẹ́. Adéoyè abẹ́fẹ́ wo làbí àkàndá ọ̀rọ̀ Àwíkóńkó ló pé gbogbo àwọn olóríire ẹja jọ pàdé níbẹ̀. a máa retí yín o. ara mi ìrírí mo rórí ológbò látẹ̀ pọ́n. orin dáàdì mi King Sunny Adé ni àkàndá ọ̀rọ̀ Àwíkóńkó ló kọ́ tèmi jẹ́ Àjàó Àrò ni mi Àwíkóńkó aṣọ lójú ọlọ́rọ̀ màmá pé bọ́lọ́rọ̀ bá gbọ́ kí n bàbá ńlá bàbá ọlọ́rọ̀ ó ṣe kí ni ó wàá ṣe àṣàjẹmọ́sẹ́ mú kí gbogbo ọmọ Yorùbá jákèjádò àgbáyé ní àkíyà tí àkókò yìí kọ sí yín bóyá àárọ̀ ni bóyá ọ̀sán ni bóyá àrọ̀lẹ́ ni bóyá alẹ́ ni bóyá òru ni bóyá àdájí ni ìhàkíyà tó wù kọ́kọ́ sí yín. bákan náà mo kí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ń bẹ ńlé ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí gbogbo alọ́kàn gbọ̀ngbọ̀ngbọ̀n pàápàá jùlọ àwọn tó wà nílùú Iléṣà tàbí gbogbo àwọn Ìjẹ̀ṣà ẹ gbọ́ wọ́n lẹ́yìn ọ̀gbẹ́ran mọ́ ẹ gbọ́ wọ́n lẹ́yìn òjí mọ́tò ẹ gbọ́ wọ́n lẹ́yìn ọ̀fọ́ báǹkì oúnjẹ lẹ́yìn ń jí káàkiri bẹ́ẹ̀ bá ti fọ́lé oúnjẹ lẹ̀ ń kó lóòótọ́ kò síbi tí ṣe ò sí fèrèǹdé ọ̀kẹ́ alọ́kọ́ lóhun kígbe ó ti wà látayébáyé kí wọ́n tó bí wa ìgbà tá a dáyé láti ń gbọ́n pa jàgùdà bí ọ̀bá sí kò ní sí gbólóhùn tọ́jọ́ mọ́ kọ́ wọn bólé ọ̀bá sí láti ilẹ̀ wọn ò ní ní tí wọ́n máa pè lólè tí wọ́n máa pè ní thieves so torí pé ó ti wà tẹ́lẹ̀ rí ńlọ́jẹ́ kó lóko bó ṣe wá rí òun kò sábà sí ẹni tí máa ń fẹ́ kí wọ́n pe olè mọ́ òun orin kan wà tá a máa ń kọ́ ńgbà kékeré kìjẹ́ èèyàn ò ní láárí kìjẹ́ èèyàn ò ní láárí ọlọ́run má jẹ́ n bí mo lè o kìjẹ́ èèyàn ò ní láárí kò sẹ́ni tí máa ń fẹ́ kí wọ́n kọrin olè kí òun kò sẹ́ni tí máa ń fẹ́ kí wọ́n pe olè ní ẹbí tàbí ọ̀rẹ́ òun torí wọn á ní àgùntàn tó bá bá járìn yóò jẹ gbọ̀nsẹ̀ ajá tó bá béwúrẹ́ rìn yóò jẹ èpo oṣù ẹni ni wọ́n fi wí ẹni wọ́n á ní irú ìró nìborùn irú aṣọ oko ń tilé ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ó sọ ọlọ́gbọ́n kọ́ ọ́ká ṣe èrè sígbèkùn kò jẹ́ tuntun ṣùgbọ́n ó jẹ́ tuntun bọ́ bá ti ń di lemọ́lemọ́ ló fi jẹ́ tuntun oríṣiríṣi olè ló wà oríṣiríṣi ọ̀nà ni wọ́n ń gbéṣẹ́ wọn sí àwọn olè kan ń bẹ bátìrì làwọn máa ń jí yọ lára ọkọ̀ àwọn olè kan ń bẹ táyà làwọn máa ń jí àwọn olè kan ń bẹ lára ẹ́ńjìnì ọkọ̀ wọn máa ń tú àwọn olè kan ń bẹ ohun èlò tẹ́ ẹ ní kí wọ́n fi ṣiṣẹ́ ni wọ́n máa ń yọ sẹ́yìn ń bẹ̀ àwọn olè kan ń bẹ wọ́n máa ń fi àlòkù pààrọ̀ tuntun àwọn olè kan ń bẹ ọjà tẹ́ ẹ ní kí wọ́n bójútó ni wọ́n máa yọ díẹ̀díẹ̀ lára rẹ̀ àwọn olè kan ń bẹ owó àpò alápò wọn máa ń yọ ní tiwọn àwọn olè kan ń bẹ àwọn èèyàn yọ̀bọ̀n sí ọ pé kó o mú tọwọ́ ẹ̀ wá ni oríṣiríṣi olè ló wà ìpín ọ̀tọ̀ọ̀tọ̀ ń kálukú pín sí àwọn olè kan ń bẹ ewúrẹ́ lásán làwọn máa ń gbé àwọn olè kan ń bẹ ọ̀sán làwọn já sí wọn àwọn kan ń bẹ òru làwọn já sí wọn àwọn kan ń bẹ kọ̀ lákòókò ìgbàkígbà ni lóòótọ́ àwọn àgbà máa sọ wípé wọ́n fi olè ṣe àwọn èèyàn kan ṣùgbọ́n
òye tó tún yé àwa ni pé tí bá ń bẹ́nu ẹni lọ tí pa nípa ní téèyàn bá mọ̀ ọ́n ṣe ni wọ́n fi ṣe é. tán bá máa fọtí ṣèèyàn nísìnyí òun tó ń gbọ́dọ̀ jẹ́ ọ̀mùtí. kò sẹ́ni tí yóò fọtí ṣe ẹni tí ò mutí rí tàbí ẹni tí ò fẹ́ràn ọtí tàbí ẹni tí kì í mutí. kò sẹ́ni tí yóò fàgbèrè sẹ́ni tí ò fẹ́ràn obìnrin tí ò fẹ́ràn ọkùnrin. ní téèyàn bá mọ̀ ọ́n ṣe ni wọ́n máa ń fi kún fún èèyàn. olè jíjà jàgùdà ọ̀nbẹ dánàdánà ọ̀nbẹ dánàdánà ojú ọ̀nà làwọn mọ́tò làwọn bẹ́ẹ̀sì lé lórí. bí mọ́tò bá ti ń lọ bẹ́ẹ̀ bá ti ń lọ wọ́n yọ sí lójijì àwọn yẹn náà ń pè ní dánàdánà. àwọn kan àwọn olè kan nẹ́ẹ̀tì wọn máa ń gé ntọ́wọ́ wọn bá bà látojú fèrèsé yín ni wọ́n ń kó lọ. n táwọn bẹ́ẹ̀sì tí wọ́n lé lórí nìyẹn. wọn ò ní kànlẹ̀kùn lé lórí wọn ò ní sílẹ̀kùn yín wọlé tẹ́ bá ti sùn. wọ́n sì wo inú ilé yín bí wọ́n ṣe máa wá rí ibi tí nǹkan wà ò yé mi o. ṣé wọ́n tan torchlight ní I don't know kálukú lọ́wọ́ expert nílànà tiẹ̀. èwo láti ìgbọ́rí èwo láti ìrírí. láyé ìgbà kan tí ibà sọ pé lọ́pẹ́ yahoo àti tẹ́tẹ́ títa ẹ ti gbọ́ pé wọ́n gba mọ́tò lọ́nà bí o mọ́tò mẹ́rin wọ́n tó ti gbà lọ́nà bí o wọ́n tó ti já mọ́tò gbà lọ́wọ́ ẹnìkan o wọ́n wá mọ́tò wọ́n sì ń gbé mọ́tò o mọ́ sì mí gbọ́ o. ṣùgbọ́n kò dàbí táyé ìgbà kan. ìdí ni pọ́nmọ tó yẹ tó fẹ́ já mọ́tò gbà òun gan ti rówó yahoo gbà ó ti ra mọ́tò fún rẹ̀. ó jẹ́ káwọn tó ní mọ́tò kí wọ́n ní ìsinmi díẹ̀. àwa gbọ́ ti gbogbo eléyìí o àwọn olè kan ń bẹ báńkì làwọn máa ń fọ́ torí pé owó kékeré ò ká wọn lẹ́nu. kí wọ́n lọ sílé owó gangan bí tó wó pọ̀ sí. wọ́n bá kọ́kọ́ wọlé wọn kò gba gbogbo eléyìí tí wọ́n bá ń bẹ lórí káńtà wọn gbàjọ sójú kan. wọ́n bá láǹfààní àti rí mọ́nẹ́jà tán lè wọ strong room wọ́n wọ ọbẹ̀ tí bá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n kò jáde. àwọn eléyìí ò gbé kúta ni wọ́n. àwọn eléyìí èsì ọ̀kọ́ kú ni wọ́n. àwọn eléyìí wọn ọkọ̀ bí ilẹ̀ bá lè sú láì làkóso. torí kò sẹ́ni tí kọ́ báǹkì sínú igbó àárín ìgboro báǹkì máa ń wà. àwọn tó sì fẹ́ wá fọ́ báǹkì wọ́n mọ̀ wípé àwọn agbófinró ò lè mọ́ yọ àwọn agbèfọ́ba ò lè mọ́ yọ àwọn ológun ò lè mọ́ yọ torí bí olè bá ti ń jà ní báǹkì kì í ṣe ká wọlé ká jáde wọ́n lò ṣẹ́jú bíi mélòó kan náà ń bẹ̀ ìròyìn ó sì kàn wípé wọ́n ń jalè nílé ìfowópamọ́ báyìí o lélẹ̀ tó túmọ̀ sí pé àwọn tí ń bọ̀ náà wọ́n gbé ẹ̀mí ìjà bọ̀ níbẹ̀ òun òkú a máa sùn èmi a máa ṣòfò bí wọn ò bá fọgbọ́n ṣe é bí wọ́n bá fọgbọ́n ṣe ń bò mí wọ́n a máa lọ bẹ́ẹ̀ wọ́n lè pàdé òǹkònà lọ́nà ó ti ṣẹlẹ̀ lójú wa rí àwa gbọ́ òtẹ́lẹ̀ yàn o àti gbọ́ pé àwọn olè ń jí oúnjẹ tipẹ́ bẹ́ẹ̀ ni wọ́n á máa gbé gàrí níbi tẹ́ ẹ yán sí wọ́n á máa jí ẹran lójú àrò tẹ́ ẹ fi sí wọ́n á máa jí oúnjẹ yín bù níbi tẹ́ ẹ kó sí wọ́n á máa já ṣọ́ọ̀bù ẹni tí ń ta oúnjẹ wọ́n á máa kó oúnjẹ wọn lọ. ilé ìtọ́sẹ̀lẹ̀ nílùú Iléṣà yìí ó pọ̀ lápọ̀jù ní bí ọ̀sẹ̀ tó lọ lásán lèmi àtẹ̀gbọ́n ọ̀rẹ́ mi kan jọ ń sọ̀rọ̀ wọ́n ní ṣọ́ọ̀bù rẹ̀ ìkún tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí ló fà á ó ní olè tí wàá kó òun yóò ti tó gbà mẹ́rin pé kódà gan ó ti sú òun débi pé òun fẹ́ kúrò níbi tó ń wà yìí wọ́n já sọ kọ̀ńténà ló gbé kalẹ̀ o ó sì rọra fi igi àti nẹ́ẹ̀tì ó fi ra lẹ́gbẹ̀ẹ́ ó sì rọra ń tajà rẹ̀ ó says àwọn kíni náà ní ń tà ó says wórobo táwọn ọmọdé ń jẹ bisikí nǹkan ìpanu ọṣẹ ìfọṣọ ọṣẹ ẹ̀wẹ̀ tí bẹ́ẹ̀ lọ ń tó kójọ nìyẹn o ó sì ń ta ẹlẹ́rìn dòdò ó tó kírètì ẹlẹ́rìn dòdò tó ga báyìí tó fi dí ẹ̀gbẹ́ kan tó fi dí ẹ̀gbẹ́ kejì tó fi dí ẹ̀gbẹ́ kan ẹ̀gbẹ́ kejì ló tó àwọn nǹkan ìpápánu sí àtàwọn nǹkan míì ti ń tà gbogbo inú kọ̀ńténà ti kún ṣùgbọ́n ta kọ̀ńténà gan tóbi jù inú kọ̀ńténà lọ
gbogbo ẹ̀ ló dí díẹ̀díẹ̀ ló joro. Ó jẹ́ kó yé mi pé gbèsè tí wọ́n dáhùn ní tí wọ́n kó nínú ṣọ́ọ̀bù òun ó lé ní mílíọ̀nù 10 náírà. Ọgbọ́n wo ló wá dá sí, ìgbésẹ̀ wo ló gbé? Ó ṣe gbìyànjú kó dá ọdẹ tiẹ̀ ní ó lòun lọ́dẹ. Kódà gàngbà tó ń tún lọ́dẹ gan wọ́n tún kó. Òun wá sọ pé òun ó fọlọ́pàá mọ́dẹ, àwọn ọjọ́ kí nǹkan kan làwọn èèyàn kan wá sọ fóun pé kó wọ́n tẹ̀ díẹ̀díẹ̀ o. Ṣé bóun bá ti fọlọ́pàá mú lòun ó kó kúò ńbẹ̀ níjọ́ kejì àbóun ó sì mọ wà ńbẹ̀. Kóun ó rò lẹ́ẹ̀mejì o, kóun ó tó gbé ìgbésẹ̀ tóun bá fẹ́ gbé o. Àkọ́kọ́ sọ ọ bá ńbẹ̀, ẹ̀kejì sọ orí ńbẹ̀, ẹ̀kẹta sọ ọ bá nǹkan lọ́wọ́ ẹ̀ tó fi mọ̀ pé tó fi fẹ́ sọ pé òun ló wá kó. Ó lè sùn lọ, ó lè mọ̀ wá ṣọ́ọ̀bù. Ọdẹ mélòó ń lè fẹ́ rìpọ́ọ̀tì fáwọn ọlọ́pàá? So bó bá wá padà dé ńkọ́ kí ni yóò ṣẹlẹ̀? Ló ń bá fọ̀ràn mọ́ lọ́hùn, ló ń wọ̀ bá lu ọdẹ tó mọ́. Lẹ́yìn ẹ̀ wọ́n wá gbò níyànjú pé kóun ó tọwọ́ ilé bọ́, kóun ó wá ó sáyé, kóun ó ṣe oògùn abẹnugọ̀ngọ̀. Àwọn eléyìí ń gba ẹgbẹ̀rún lọ́nà 70 náírà 70,000 naira lọ́wọ́ òun. Bá ní bó wá ní tó ṣiṣẹ́ oníkanni, ó níbi tó ń ṣoògùn sí gan wọ́n tún gbà wọlé. Níbi tó ń ṣoògùn kọ́ sí. Níjọ́ kejì ló ń pẹ́ tó ṣoògùn fún un pé tẹ́ ẹ̀ bá fẹ́ sórí ibú ẹ wá já kínní ìkó ní ṣọ́ọ̀bù mi. Mo wá ní ọgbọ́n òdigi bí òṣòkùn àti wá ṣe léyìí sí ó ní kò yé òun. Ìyẹn wà nínú tó mú ìṣẹ̀lẹ̀ tí Iléṣà yìí kó jẹ́ kó sú èmi náà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ sí wọn. Arákùnrin tí mo kọ́kọ́ fẹ́ sọ̀rọ̀ rẹ̀ yìí nílùú Iléṣà, Mábíọ́dún ló kọ rẹ̀. Ó ṣàlàyé ẹ̀rú báyàn. Ó ní jẹ́jẹ́ òun o ló ń lọ ibi iṣẹ́ o, ló ń wá dé ìrọ̀lẹ́ kó wọn wọlé, ló ń bá kọ́kọ́rọ́ ẹnu ọ̀nà wọn ti já ńlẹ̀ẹ́lẹ̀. Òun ní sàgbàká o, òfó sì ṣe ń gbà. Wọ́n ti kó gbogbo ilé òun lọ. Ṣùgbọ́n sí ìyàlẹ́nu ńgbà tó ń wọ́ wọlé, òun wo láptọ̀pù lórí ibi tó ń gbé sí, ó wà ńbẹ̀, wọn ò gbé. Apple phone náà ni ó jẹ́ bẹ́ẹ̀. Apple phone tó ń chájì lọ́wọ́ ó wà níbi tó wà. Electronics òun ó wà intact, nǹkan kan ò ṣe é. Wọ́n á ò gbé bóyá wọ́n kàn jálẹ̀kùn ni wọn ò rí nǹkan kan gbé. Kóun ó wá wọ kísìnì ló ń tó mọ̀ pé ó fò ṣeun. Owó tóun rí gbà níbi iṣẹ́ tóun ṣẹ̀ṣẹ̀ bá wọn ṣe tán, tóun fi ránjẹ lé, ìyá òun sọ pé ọmọ rẹ̀ kì í dákà jẹ, kóun ọmọ ránjẹ lé. Gbogbo inú kísìnì òun ló ń ránjẹ sí. Núdù ó wà ńbẹ̀, òdìdí páálí, ike ráìsì ó kún, ike oúnjẹ tó kù kún. Wọ́n dàdàdà wọ́n da magí, gbogbo ohun tí ń bẹ́ẹ̀ wọ́n kó pátápátá. Kí wọ́n wá ṣẹ́kù fún, wọ́n ṣe gààrí díẹ̀ kù fóun. Ńgbà ó yá lòun tó mọ̀ wípé wọ́n mú power bank òun náà lọ. Power bank tó ń ra 75,000 naira. Òun wá pọ̀ rẹ̀ nǹkan tí mo ń wá sọ́dọ̀ ń pé dákun ńgbà tó wá ń jò ní torí ìgbà tí wọn ò mú fóònù tán gbé laptop, òun ò lè fọkàn sí pé wọ́n gbé lé power bank. Dákun ńgbà tó wá ń jò ní ọ̀yá power bank mi, ìyẹn wá ní rárá o, òun ò lè mú nǹkan bẹ́ẹ̀ kó wọn mọ̀ sọ fún. Tí ẹ̀ bá wọn àbí. Ok, ìyá kan náà ń bẹ Fisáyọ̀ ló po kọ ara ẹ̀. Eléyìí ń ta oúnjẹ tútù, káfagolo wọn, káfabọ́ wọn. Ó ní wọ́n ti fọ́ ṣọ́ọ̀bù òun yóò ti tó bí ẹ̀ẹ̀mejì. Ṣùgbọ́n eléyìí tí wọ́n fọ́ gbẹ̀yìn yìí, oúnjẹ náà ni wọ́n kó náà dà lọ.
wọ́n bu ráìsì wọ́n bu ẹ̀wà wọ́n bu gbogbo oúnjẹ nínú ṣọ́ọ̀bù òun 3,000 owó èédú tó ń 2,500 owó èédú tó ń tà wọ́n kó owó nǹkan mi owó pọ̀n 3,000 owó èédú tó tà wọ́n kó 2,500 owó pọ̀nmọ́ tó ń tà wọ́n kó wọ́n dáadáa wọ́n dayọ̀. bó o wá ní sẹ́ sọ fọlọ́pàá ó lóun ò lè ṣòfò ọ̀nà méjì bó o ṣòfò ń tán kó òun ó tún ṣòfò mọ́ wá lọ́la àtòwò tíráàkì àtòwò gbà àtòwò àwo lọ́hùn. wọ́n fọ́ ṣọ́ọ̀bù mọ́là tí ń tata wọ́n gbà pọ̀ àtàrodo wọ́n gbé títì mọ́ ọ̀sà gbogbo wọn wá sọ wípé eléyìí tójú sú wa á ti wá rìn sí oríṣiríṣi àwọn èèyàn bẹ́ẹ̀ arákùnrin kan náà ń bẹ ká tó dọ́dọ̀ tiẹ̀ ẹ jẹ́ kí n gba ìṣẹ́jú méjì nínú ìṣẹ́jú yín pẹ̀lú ògo Ọlọ́run tí ń bá padà dé ọ̀rọ̀ sùnùkùn lélẹ́yìí àjọ fojú sùnùkùn wo àánú Olódùmarè ò ní fi sílẹ̀ ẹ ṣe pọ̀. Pro Limited iléeṣẹ́ tó ń talẹ̀ tó ń ta ilé wọ́n tún bá ní kọ́lé ọ̀gá ni wọ́n jẹ́ Silver Gold Farm Estate kẹ́sẹ̀ rí ọ̀rọ̀ wa Treasure Homes ara ẹ̀rí iṣẹ́ wọn ni. Pro Limited ọ̀gá àgbà nínú àwọn tí ń talẹ̀ tí ń talẹ̀ tí tó ń bá ní kọ́lé àgbà ọ̀jẹ̀ ní ilé iṣẹ́ tó ṣe é fọkàn tán gbára gbọ́kànlé fún ilẹ̀ ilé gbígbé ilé iṣẹ́ tàbí ilẹ̀ oko àwọn lóní Treasure Homes tó wà ní Lásàmàjà 3 bedroom apartment tó dúró rekete tí wọ́n gbé kalẹ̀ ní 75 million naira wọ́n ní 2 bedroom apartment lábúlé Ẹ̀gbá 50 million naira wọ́n gbé kalẹ̀ bákan náà ni wọ́n ní 3 bedroom bungalow ní Treasure Island tí ń bẹ ní Mòwe Ọ̀fadà 17.5 million naira ní bóyá tó lóun ọ̀gbìn àbí tó ní nǹkan ọ̀sìn àǹfààní ńlá láti sílẹ̀ ní Silver Gold Farm Estate tó jẹ́ ti Agview Pro Limited plot ilẹ̀ mẹ́ta lẹ ti máa bẹ̀rẹ̀ 1.5 million naira ní tẹ́ bá fẹ́ sanwó ẹ̀ lójú ẹsẹ̀ Mr. Olúṣọlá ẹnu oníkan láti gbọ́ pọ̀n ẹnu ọlọ́fà láti gbọ́ mọ́ta ọ̀rọ̀ ọlọ́rọ̀ kì í dùn lẹ́nu tèmi ẹ ṣàlàyé Silver Gold Farm Estate ká mojú ẹ̀. Good day, investor. Can you still believe that with 500,000 naira you can hold a plot of land to yourself? Yes, that is what Agview Pro stands for. Through Silver Gold Farm Estate at Ikanabalogun by Obofomi Owode local government. And our farmland is strategically located. As you can see, this is the water, and this water is through our farm estate. Let me take you through to come and see how people are growing their farms here at our farm estate. You can see some are just taking possession and they are burning their land now to ready for crops. And while some have taken possession already, you can see the name, some have cleared. And if you can see some that I want to grow the maize, their maize is coming out now. And as we move forward, you see those who are doing the plantation farming and their plants are already growing in less than 2 months. ọ̀rọ̀ lẹ ti gbọ́ ohun àsùngbàgbé òní kan mi ó yá ní mọ̀nà wá ẹ máa pe Agview Pro Limited sórí +234 803 940 6444 àti +234 802 626 9326 Agview Pro Limited òótọ́ inú ló sọ wọ́n dọ̀gá professional touch ló gbé iṣẹ́ wọn lárugẹ. ọ̀dọ̀ ikọ̀ àti ìríjú Olódùmarè àgbà wòlíì Prophet Ruben Àìkọ̀rẹ́ náà ni mo wà. Bàbá oríṣiríṣi ìpèníjà tá a mọ̀ sí challenges ló ń kojú ọ̀pọ̀lọpọ̀ nínú ayé. A máa sọ̀rọ̀ kan wípé béèyàn bá já dẹ́rìn pòṣónú bó bá ti lè dẹ́rìn pààyàn lórílẹ̀‐èdè Nàìjíríà kò síbi tí ó ti lè dẹ́rìn pààyàn. Ìdí ni pé oríṣiríṣi ìṣòro là ń bá pàdé là ń kojú lójoojúmọ́ là ń dì pẹ̀lú lójoojúmọ́ là ń là kọjá lójoojúmọ́. Ìṣòro nínú ìgbéyàwó nínú relationship, ìṣòro níbi iṣẹ́, ìṣòro àìríṣẹ́ṣe, ìṣòro àìlówó lọ́wọ́, ìṣòro àìrílégbé. Oríṣiríṣi ìṣòro ló ń kojú ọmọ Nàìjíríà bóyá nílé tàbí lẹ́yìn odi. Àwọn tí ń bẹ lẹ́yìn odi ẹ̀gbọ́n mi wà nílùú òyìnbó, bàbá mi wà nílùú òyìnbó, ìyá mi wà nílùú òyìnbó. Ní tí wọ́n ń kojú ń bẹ àmọ́ mo fẹ́ ká sọ̀rọ̀ nípa àwọn làkọjá tá a lè sọ wípé a lè bá pàdé nínú ilé ayé.
gẹ́gẹ́ bí ẹni tó ti ní ìrírí àwọn làkọjá àwòlẹ̀ ní lọ́kàn tàbí lẹ fojú ìwòye wò wípé ó ń affect àwọn èèyàn púpọ̀ jù káàkiri. ẹ ṣe olóòtú nígbàkigbà tí a bá ń sọ nípa ìlàkọjá ìlàkọjá jẹ́ ọ̀nà kan tá a lè gbà wọnú àṣeyọrí ìyẹn tá a bá bọ́. nígbà tí a bá dẹ̀ ń sọ nípa ìlàkọjá ò ń sópin èèyàn o àwọn èèyàn máa ń rò pé ìlàkọjá ló pin èèyàn bọ̀ kì í sópin èèyàn ní gbogbo bí ìlàkọjá bá ti wà ó máa ń ròlú wa á ròlú wa táfi débi ayọ̀ débi ògo débi ìdùnnú ṣùgbọ́n ọ̀pọ̀ ìlàkọjá tá à ń là kọjá lénìí à ń là kọjá nítorí ògo àti torí ayọ̀ àti torí ìdùnnú àṣeyọrí tó wà wájú wa ṣùgbọ́n ìlàkọjá ó póríṣiríṣi àwọn kan máa ń ti ọ̀dọ̀ èṣù wá àwọn kan ìlàkọjá wọn ogun àfọ́fà ni àwọn kan ìlàkọjá wọn ogun àjẹàmù nílàkọjá wọn àwọn kan àìsàn nílàkọjá wọn àwọn kan ìpọ́njú àwọn kan ìpojú kan àwọn kan àwòbí ọ̀bàdé and then ntí làkọjá máa ń ṣe ni pé ó máa ń yọ ní lẹ́nu ẹ̀ǹtẹ́ nǹkan bá yọ lẹ́nu ó fẹ́ lọ síbi ayọ̀ ni because láìsí yọnu kì í sáyọ o láìsí ìlàkọjá èèyàn débi ògo because kò sẹ́nikẹ́ni tí ó fẹ́ dánú ayé tó fẹ́ gòkè nú ayé tó fẹ́ jẹ́ ẹ̀nú ayé tó ní ìlàkọjá ṣùgbọ́n ìlàkọjá tó ń bá wa jà lénìí ọwọ́ tá a fi ń mu àfọwọ́ gidi mu ọ̀pọ̀lọpọ̀ yẹn ní fọ́ ìyẹpẹrẹ mú làkọjá wọn á ní ó máa ń rí bẹ́ẹ̀ ó ti yóò jẹ́ èèyàn ó ti yóò gòkè ó ti yóò ṣàṣeyọrí àní máa ń rí bẹ́ẹ̀ wọn ẹ̀ bá a ṣe ń ṣe lé wa nu wọn ì lówó ń lé wa wọn ì jẹ́yàn lé wa wọn ì rógólò ń lé wa wọn ì lókìkí ń lé wa bẹ́gbọ́n mi ṣe ṣe nù ọwọ́ yẹpẹ ló fi mú làkọjá because n ti ń ṣẹlẹ̀ nù lé yẹn ẹnìkan ni ó mú òpin dé bá ègún yẹn and then tó fẹ́ mú òpin dé bá ègún yẹn ó gbọ́dọ̀ múra kó sáré kó gbàdúrà kó wojú Ọlọ́run ìhà míì tá a tún máa ń kọ́ sí làkọjá ni pé tọ́lọ́run bá wa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ làkọjá wa àìṣe bẹ́ẹ̀ fi gbogbo ara dá sí àìkáràmágbásíkẹ́ ànífẹ́ ṣe á kàn mọ́ rò pé a ti ṣèkánjọ́sí gẹ́gẹ́ mo sọ fún ìgbà ogun bá mi jà wòlíì 50 òun bá mi dọ́dọ̀ wòlíì 50 mo tó bọ́ ẹ wàá wò pé wòlíì kìíní ìkejì ìkẹta ìkẹrin torí mo mọ̀ pé làkọjá ni mo gbọ́dọ̀ bọ̀ bí n bá dọ̀dọ̀ eléyìí tó bá sọ tiẹ̀ tí mo nígbà bá rí pé mi ò rọ́nà àbáyọ màmá try. ẹja wa wò ó ká sọ pé ńgbà tẹ dọ́dọ̀ wòlíì 49 ilẹ̀ wa sọ pé ó sún yẹn lọ. ojú kan ní wà because nígbà tá a bá ń sáré ó dìgbà tá a bá sáré àwọn méjì ń sáré àwọn mẹ́ta ẹ ń bá kọ́kọ́ sáré débi tí wọ́n ní wọ́n sáré dé òní ayé ò rí bí ẹni tó gba number 1 but nígbà bá ń sáré nínú ayé à ń sáré nítorí pé a fẹ́ débi ọ̀yà dé ṣùgbọ́n ìtẹ́ ní làkọjá lónìí làkọjá yóò dópin lórúkọ Jésù ní tí mo fẹ́ kẹ́ ẹ já sí lórí ìdákọjá ni pé ìkíní ẹ má bẹ̀rù ẹ kàn mọ̀ pọ̀ wá ìkejì ẹ gbọ́ Ọlọ́run tí mo ń ṣe gbọ́ kì í ṣe wòlíì ẹ lè gba wòlíì gbọ́ ṣùgbọ́n ẹ rí Ọlọ́run wòlíì yẹn ẹ mọ̀ rí pé wòlíì lọ́lọ́run yín ìkẹta tó tún ẹ bá fọlọ́ sípò èèyàn bẹ́ẹ̀ ni ìkẹta tí mo tún rí ni pé ìlàkọjá yín ẹ gbé bí ẹrù tó fúyẹ́ báyìí ẹ má gbé bí ẹrù tó wúwo. tó túmọ̀ sí pé kán gbé lọ́lọ́ lọ́wọ́. bẹ́ẹ̀ ni because tẹ́ bá ti gbé bí ẹrù tó fúyẹ́ yóò rọ̀ ẹ́ lọ́rùn láti làkọjá ṣùgbọ́n lónìí àwọn kan ti kàràmọ́ ìlàkọjá wọn gan-an. bàbá mi ìfẹ́ jẹ́ ká rìn jìnnà lórí ọ̀rọ̀ yìí ọ̀nà àbáyọ ń bẹ fẹ́ tó bá ní làkọjá. ó wà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú àwọn tí ń gbọ́ wá fẹ́ bọ́ nínú làkọjá wọn àwọn ìgbésẹ̀ tí wọ́n gbé ìlànà tí wọ́n tọ̀ ẹ máa bá wọn sọ kì í ṣe lójú fọ́nrán báyìí nọ́mbà tí wọ́n lè pè yín sí tí wọ́n fi bá yín sọ̀rọ̀ lẹ́yìn ètò ni ẹ bá ń sọ síta. nọ́mbà tẹ́ lè pè mí sí ni 070 84 74 20 61 ẹ rí WhatsApp lè máa pè mí sí 070 84 74 20 61 ẹ pè mí ká gbàdúrà kọ́lọ́wọ́n dẹ̀ mú ìlàkọjá yín ó mú kó kẹ́ débi ayọ̀ yín lórúkọ Jésù. ẹ káàbọ̀ padà ntọ́ bá yanilẹ́nu ntọ́ bá ṣe ní kàyéfì ó ṣe ní kàyéfì lóòótọ́ kárí ayé ni aṣọ oníṣúgà àrùn tí ń sogójì ní sọ̀ọ́dúnrún
tó bá bọ́ya dé ọ̀yà mọ̀ wípé gbogbo ọlọ́ya ní í ṣe. àwọn tó bá wí tiwọn síta nìkan là á gbọ́, èyí tó bá sojú wa nìkan là á rí. ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀lẹ̀ ní ìṣẹ̀lẹ̀ lábẹ́lẹ̀ tẹ́nìkan ò mọ̀. ńlá fi pé òkú tí ọjọ́ tí ì ṣe tẹni ọjọ́ tọ̀fọ̀, ẹni òkú bá kú fún ní sunkún, ẹni ọba mẹ́ni ó kú ní sunkún. wọ́n sọ pé èèyàn kan kú, it be like ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti kú lónìí. ànímàánù kan kú, èèyàn ń kú náà ni, á wáyé á kú. wọ́n bá jẹ́ tó súnmọ́ ìgbẹ́ onínúure ni, jẹ́jẹ́ rẹ̀ ní dẹ̀ máa ń lọ o. ọmọ dáadáa, torí kó súnmọ́ ọ ni. bọ́ bá jẹ́ bíi wa yóò tọkàn wá gbọ̀ngbọ̀ngbọ̀n ńlá bara jẹ́. lélẹ̀ tó túmọ̀ sí pé ọ̀pọ̀ ìlú náà ni wọ́n ti ń jalè bẹ́ẹ̀ tí wọ́n ti ń jí oúnjẹ. nínú tìlẹ́ṣà yìí arákùnrin kan náà ń bẹ, Ṣẹ́gun ló kọ rẹ̀, ó ní wọ́n jálé òun. ìgbà tó ń wọlé electronics wà níbi tó wà, laptop wà níbi tó wà náà. òun wá wọ kíṣìnì tó ń láǹfààní àti bá ń bẹ̀ náà ni sìlíndà gáàsì òun àti pọ́ọ̀tù pẹ̀lú àwọn síbí àtọ̀bẹ ń tí jẹmọ́ oúnjẹ pátápátá ń bẹ̀ wọ́n dà lọ. gbogbo ń tọ́ jẹmọ́ jíjẹ àtòróró àtẹ́pọ̀ gbogbo ẹ̀ wọ́n gbé lọ. eléyìí ọ̀wá níyà ìlẹ́nu bọ́n ṣe ń lọ bá náà tán bá nǹkan nu fíríjì yìí wọ́n kó wọ́n bá bẹ́lẹ́rìn dòdò ń bẹ́ wọ́n kó débi pé wọ́n mú fẹnu já wọ́n ju sáṣẹ̀tì ẹ̀ sílẹ̀. débi pé ti Ṣẹ́gun tiẹ̀ òun tiẹ̀ burú díẹ̀, ó láwo tí wọ́n fi jẹun òun tó bá nù sínkì. sẹ́wọ̀n pé wèrè làwọn tó wá. tó bá jẹ́ páyé ìgbà kan ni ibi oúnjẹ wọn lè fi mú wọn lè tibẹ̀ mú wọn pẹ̀lú abọ́ tán fi jẹun. eléyìí ó yà ń lẹ́nu àbí mò ń bọ̀ ẹ̀ ń ò tí ì dé. ìyá àgbàlagbà kan ni yóò yà ń lẹ́nu. ìyá ta wí nìkan ní dá gbé ní Iléṣà. àwọn ọmọ ẹ̀ ń bẹ lórílẹ̀‐èdè United Kingdom. lóòótọ́ bá a bá dàgbà tá a dògbó ọmọ ẹni ní gbéni lárugẹ lọ́jọ́ ogbó ẹni. àwọn ọmọ yìí tọ́jú ìyá wọn, wọ́n kọ́lé fún, wọ́n sì gbèyàn tí ọmọ tọ́jú ẹ̀ síbẹ̀, ṣùgbọ́n tí ń tọ́jú mọ̀mọ́ kì í sùn pẹ̀lú mọ̀mọ́. bí ọwọ́ aago 6-7 tó bá ti dáná tán lòun ò ti lọ, obìnrin lòun náà yóò lọ létí ẹ̀ náà. àwọn olè tọ́wọ́lé tọ́ mọ̀mọ́ wọ́n jẹ́ 4. ń mọ̀ sí dọ́dọ̀ mọ̀mọ́ ẹ̀ má pariwo o, ẹ bá pariwo àwo ṣe ń léṣe o. lójú mọ̀mọ́ náà wọ́n ṣe bọ́ sí kíṣìnì, wọ́n ṣe ráìsì, wọ́n dín ata tí wọ́n fi jẹ. lójú mọ̀mọ́ náà wọ́n sì jẹun tán, wọ́n sì fọ àwo, wọ́n sì dọ̀bálẹ̀ kí mọ̀mọ́ pé wọ́n ṣe, wọ́n sì jáde, wọ́n sì eléyìí tó kù wọ́n sì dá sínú kétékèwé. kò yà ń lẹ́nu, tí ó bá yà ń lẹ́nu kò tún sí tí ó yà ń lẹ́nu mọ́. o lè wọlé báyà àgbà, ṣé ẹ mọ̀ wípé wọ́n wà respectful, ebi ló pa wọ́n débẹ̀. wọ́n pàgọ́ alágbá ni tó bá jẹ́ bòmíì ni wọ́n tó da tútù bẹ́ẹ̀ lọ. màmá ló ní ráìsì ńlẹ̀ ẹja bu ráìsì lọ o, ṣùgbọ́n wọn ilé ìtàn ṣe tó ṣẹ́kù ni wọ́n dànù tékèwé tán gbé lọ. wọ́n sì dọ̀bálẹ̀ kí màmá wọ́n sì lọ. wọ́n wọlé tọ màmá onímọ̀mọ́ ní 10:30. àwọn òwòye wá wò wípé kí ló dé tí kinní ọ̀hún fi pọ̀ lásìkò yìí. ibi tá a rí lọ́mọ náà ni àìríṣẹ́ṣe àwọn ọ̀dọ́ tó gbòde kan, àìsówó, ọrọ̀ ajé tí ò lọ dáadáa, ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó gbówó lérí gọbọi. lóòótọ́ àwọn aríṣẹ́mọ̀ṣe kan ń bẹ tí sanfùrọ̀ lóògùn. ṣé mọ̀ pé baálé ilé tó dilẹ̀ ní di kọ̀ǹkọ̀sọ̀. ṣùgbọ́n àwọn kan ń bẹ wọ́n fẹ́ ṣe kò sí ni, wọ́n wá wọn ò rí, wọ́n gbìyànjú pàbó.
ni wọ́n fi wá wò wípé ẹ̀mí tí ọ̀já tẹ̀ mí yẹpẹrẹ ni èèyàn sàtì ẹ̀ jẹun lábẹ́ bí tí wù kọ́ mọ́ bí ọba sóúnjẹ kò sókun nú iná fi sọra wọn di olè ajé oúnjẹ. N tí wọn wá mọ̀ ni pé bọ́wọ́ bá bà wọ́n náà wọ́n ṣẹ̀wọ̀n kò sí ní tí jólè kékeré lọ́dọ̀ ìjọba kí wàá náà wá ní gbóúnjẹ lásán ni ebi ń pa wọn ṣe jẹun eléyìí ọkàn jọba ẹ̀mí tí òṣìṣẹ́ náà kò yẹ kó jẹun ẹ̀dá gbọ́dọ̀ wá kan ṣe ńgbà tó o ní san lápá tó o ní san lẹ́sẹ̀ tó o lè rìn tójú ẹ̀ sì ríran níbi tó ti ń complain pé ẹkọ́nọ́mì ni o nǹkan tó wọ́n ni o àìríṣẹ́ ni àwọn kan ń ríṣẹ́ ṣe ìwọ òrónú lọ́bẹ̀ ní ìgbéraga ni ó lè má jí o ṣe lójú tiẹ̀ owó iṣẹ́ kan kéré àwọn èèyàn kan sì ń pòǹgbẹ fúnru owó bẹ́ẹ̀ pé káwọn tiẹ̀ mọ rírú ẹ̀ lójú tiẹ̀ iṣẹ́ ìdọ̀tí níṣẹ́ kan àwọn bàbá wa sì ní owó ògbẹ́ kì í rùn àwọn tí ń kó gbọ̀nsẹ̀ láyé àtijọ́ ń bá wọn kan ní ń bá wọn kó sọ́kàwé ń bá wọn kan ní ń gbákìtàn nílùú ọba nísìnyí lókè òkun àwọn kan ní ń fọ̀gbọ̀n sí arúgbó ìwọ́lé ìgbọ̀nsẹ̀ arúgbó lè rùn sí wọ́n mú o but owó ẹ̀tàn bàgbà tán fi ránṣẹ́ sí ọ ọmọ ọ̀nà n tó burú jù láyé ní kẹ́dà mọ́ rí ọwọ́ ẹ̀ fi ṣe nǹkan kan tó lè mú un tọwọ́ bọ ẹnu ká máa fọkàn sí n tá a fẹ́ jí ẹ jẹ́ ń béèrè wípé àwọn tí wọ́n wá ń fọ́lé tí wọ́n ń kó oúnjẹ yìí sójoojúmọ́ náà ni wọ́n ó kó oúnjẹ títí tí wọ́n fi dàgbà tọ́wọ́ sì ní bà wọ́n lóòótọ́ díẹ̀ lọ́wọ́ ọmọ tó yọ ọmọ burúkú díẹ̀ púpọ̀ lọ́wọ́ àwọn òbí ẹ̀ díẹ̀ lọ́wọ́ àwọn ọmọ wọn yìí púpọ̀ lọ́dọ̀ ìjọba bàbá bẹ́ràn wí ká bẹ́ràn wí. ńbo níjọba fi ètò ìgbésí ayé àwọn ọ̀dọ́ sí ńbo ló wà lóòkàn àyà wọn. ṣé àwọn tí wọ́n bẹ nípò òṣèlú ní tí wọ́n ń kó jẹ náà ni wọ́n ń kó jẹ àbí wọ́n fọkàn sí pé àwọn ọ̀dọ́ táwọn ò tọ́jú yìí ni ó padà bá yé àwọn jẹ́ lọ́la. ọ̀gbọ́ Yorùbá ní ẹ̀fun ní bayé osùn jẹ́ àbòsùn ní bayé ẹ̀fun jẹ́. àtẹ̀fún àtòsùn èédú ní bayé wọn jẹ́. àwọn olóṣèlú ní ló ba education wa jẹ́ iná ba health care wa jẹ́ education wa ni ó padà bayé wọn jẹ́ pẹ̀lú ààbọ̀ ẹ̀kọ́ health care wa tí wọ́n bàjẹ́ òun ni ó padà báyé wọn jẹ́ ńgbà tó ọmọ wọn bá ṣàìsàn tí wọn ò tètè rí ìtọ́jú tó péye fún tán wá sọ pé wọn ó fly ẹni tó ti kú nù pléènì tàbí ó ti kú kán tó gbé lọ kí ló dé tá à rántí ọ̀la oore lóore máa ń wọ́tọ̀ lẹ́yìn kí ló dé tá à ṣe dáadáa torí pàápàá jẹ́ ní tá a bá ṣe aṣẹ́lẹ̀ dira wa ni bàbá sọ pé tìjọba ń bẹ ń bẹ tìjọba ń bẹ ń bẹ lóòótọ́ ni bàbá sọ pé torí pé nǹkan gbówó lérí my brothers and sisters bí nǹkan ti ń gbówó lérí látọjọ́ tán ti bí wa lélẹ̀ kò tí ì sí ọdún tí nǹkan lẹ́ẹ̀sì ju tèsín lọ n tí ì rírí níjọ́ tí mo ti dáyé tí mo ti dàgbà tó báyìí. ó jẹ́ kó yìí ó yé mi pé kò ní í sí àyípadà bẹ́ẹ̀ bí nǹkan ó tún ṣe máa wọ́n sí lọ nìyẹn ṣùgbọ́n bó ṣe ń wọ́n sí náà làwọn èèyàn kan ń gbélé ayé o. So there is no excuse for either success or failure. Ibi tó bá ti ń mú excuse jáde làwọn èèyàn kó tó máa sọ pé come on get out àwọn èèyàn wà ní sáìtì ní ìsìn tán ń kọ́lé lọ́wọ́ bó o bá dúró sẹ́gbẹ̀ẹ́ títì ó rí pé wọ́n ti gbé mọ́tò tó kọjá láàárọ̀ yìí wọ́n sì ń kó tòkun bọ̀ kọjá lójoojúmọ́ àwọn èèyàn kan ń ná mọ́tò lọ́wọ́ ní ìsìn wọ́n fẹ́ ra mọ́tò àwọn èèyàn kan ẹ̀sẹ̀ lọ wọn lẹ̀ fáwọn èèyàn kan ní ìsìn tán fẹ́ ra lẹ̀ níbi tí wọ́n ti ń complain. So kò sí excuse kankan unemployment ọ̀pọ̀lọpọ̀ ń lo initiative wọn láti engage ara wọn wọ́n dẹ̀ rí tọ́rọ́ kọ́bọ̀ ńbẹ̀ ẹlòmíì dẹ̀ rówó gidi gan ńbẹ̀. àwọn èèyàn kan ń bẹ lóko nísìn gbogbo nǹkan lọ́bọ̀ àgbẹ̀ òní bíi tó òórùn oúnjẹ kọ́ o kò sẹ́ni tó dáko tí ò ní jàjẹ́ yóò àtàjẹ́ sẹ́kù afẹ́ni tí ò gbé nǹkan àgbẹ̀ ò gbé yọ gbogbo ń tágbẹ̀ ọ̀jẹ̀ lóko fódìdí oṣù òkò ní ó ti mú
ẹran tí mi nù wọn jẹ gan oko ni ó ti rí bọ́n ṣe ń dẹ wáyà ni wọ́n ń dẹ takú ni wọ́n ń dẹ̀gbẹ́ ọ̀sán ni wọ́n ń dẹ tòru wọn ìfowó rẹja wọn ìfowó ra tèǹkó wọn ìfowó ra pọ̀nmọ́ wọn ìfowó ra sú wọn ìfowó ra pákí wọn ìfowó ra gàrí ntí wọn rà lọ sóko kójú yọ àti ìsebẹ̀ tó kù ọ̀tán àwọn ìsì ìjẹ ntẹ́ǹjẹ wọn ìjẹ kọrí wọn ìjẹ táìmù wọn ìjẹ kínní kan kò sí tí wọn ó fi kí lorúkọ èwo lẹ máa ń ra ńlọ́kàn àgbẹ̀ pẹ̀lú spagi ńlọ́kàn àgbẹ̀ pẹ̀lú núdù àgbẹ̀ yìí jẹ ráìsì tẹ́lẹ̀tẹ́lẹ̀ so akadọ́ra kòǹkò ọ̀rọ̀ tó délẹ̀ yìí gbogbo alọ́jọ́ kan o ojúlàlá kan fi sọ́rí o gbogbo àwọn ọ̀dọ́ tí wọ́n wá sọra wọn dirinṣẹ́ èṣù tí wọ́n lọ ń fọ́lé onílé yìí ṣé wọn ò gbàgbé gbólóhùn Yorùbá tó sọ wípé ọjọ́ gbogbo ń tolè ọjọ́ kan ń tọ́ lóhùn ẹ̀yin tẹ́ wà nípò òṣèlú ipò ìjọba ẹ ṣe dáadáa o ẹ rántí ọ̀la o ẹ já tọ́jú àwọn ọ̀dọ́ yìí ọmọ tá a kọ́ ní ògbélé tá a kọ́ tà kì í ṣe ọmọ téèyàn bí gangan ni wọ́n ń sọ o ọmọ tẹ́ẹ̀jẹ́ ó lẹ́kọ̀ọ́ tó yè kooro tọ́já mọ́tò gbà lọ́wọ́ yín tó lọ tà ó ti gbélé yín ta o ọmọ tẹ́ẹ̀kọ́ tẹ́ẹ̀jẹ́ oníṣẹ́ gidi lọ́tọ́dọ̀ ọmọ gànfẹ́ tẹ́ ẹ bá ra lẹ̀ wọ́n wá padà dé lẹ́yìn 20 ọdún wípé ọwọ́ fẹ́ẹ̀kì lẹ ti ra lẹ̀ àwọn tó jò òrìjínà lélẹ́yìí ẹ̀ tún lẹ̀ ra ni tẹ́ ẹ bá lè tún lẹ̀ ra ẹ gbélé yín kúrò lórí ilẹ̀ ó ti gbélé tẹ́ ẹ kọ́ tà ń ṣe wípé main ilé téèyàn kọ́ ni nìkan ni yóò gbé tà so gbogbo àwọn ọ̀dọ́ ẹ já lo àkókò wa fún nǹkan tí yóò tún orúkọ wa ṣe tí yóò tún orúkọ ẹbí wa ṣe o olè kì í sorúkọ tó dáa kì í sorúkọ tí tẹ́bí ṣe o àánú Olódùmarè nífẹ̀ẹ́ nìkan kan wá sílẹ̀ Akandọ́ra kòǹkò ló kọ́ mi ẹ má gbàgbé ọ̀nbọ̀ ló kọ́ ọ̀nbọ̀ lódò kò sí ti dé kọjá ògbó òní lọ́jọ́ Ẹtì àbí wọn gbá ní òní náà ni òní lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ kẹlòó ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹjọ ọdún 2025 ọ̀la ni Saturday àbámẹ́ta ọjọ́ kẹrìndínlógún oṣù kẹjọ ọdún 2025 ọ̀túnla ni Sunday ọjọ́ ìsinmi ọjọ́ kẹtàdínlógún oṣù kẹjọ ọdún 2025 ọjọ́ ajé Monday ní ọjọ́ kejìdínlógún tí í ṣe ọjọ́ ìbí mi gangan tí wọ́n pè é 50 ọdún tí wọ́n sọ pé àwọn ọjọ́ òun dàgbà rè o dandan ọmọdé ọjọ́ òun dàgbà rè o kò lè jẹ́ òpẹ́ láyé kò sì báwọn tálàgbà kò sì níhun tálàgbà òun ní kò sì níhun tálàgbà òun ní òun. ọmọ o èèpẹ́ dàgbà o ọmọ o èèpẹ́ dàgbà ìrànjọ́ mi ò wà á di 70 ọmọ o èèpẹ́ dàgbà àbẹ̀fẹ́ tàbí lọ́jọ́ yẹn o ti pé 50 o ọmọ o èèpẹ́ dàgbà ká tó dijú ká tó làjú á ti pé 60 o ọmọ o èèpẹ́ dàgbà ńgbà tó bá ti máa rọ́jú bíi mélòó kan á ti pé 80 o ọmọ o èèpẹ́ dàgbà gẹ̀rẹ́gẹ̀rẹ́ á di 100 o ọmọ o èèpẹ́ dàgbà ọlọ́jọ́ òbí ẹ̀mí ẹ̀ á ṣèkú pọ̀ mẹ́jọ máa jó ìjó ní nǹkan mẹ́sàn máa jó ìjó ní nǹkan ẹ̀sán máa jó ìjó ní nǹkan ẹ̀sán máa jó ìjó ní nǹkan ò bá fẹ̀sán máa jó ìjó ní nǹkan. táwa fi gbogbo ayẹyẹ sí ọjọ́ ìsinmi tí ń bọ̀ lẹ́yìn ẹ̀ ìlẹ́yìn ọjọ́ 24 oṣù kẹjọ ọdún tá a wà yìí náà alo Olódùmarè ní fi sílẹ̀ o gbogbo ẹ̀yin olólùfẹ́ mi jákèjádò àgbáyé ẹ ṣé ẹ kú ìbámimúra
àwọn kan sọ pé Awíkonko okú ìnáwó ni kì í ṣe okú ìmọ́ra. Well, ohun gbogbo ń bẹ lọ́wọ́ Ọlọ́run àánú Olódùmarè ní fi sílẹ̀. I love you all. Mo sì appreciate ìfẹ́ tẹ́ ní sí mi lágbára Ọlọ́run. Ẹ má gbàgbé o 2-in-1 program ni o pàṣẹ ẹyọ ọjọ́ òbí àsìkò òjò fún TFM radio tá a fẹ́ kọ́ ilé yìí tó bá wù yín lọ́kàn tẹ́ fẹ́ bá mi dá sí mbẹ̀ ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362. ẹ like ẹ follow page mi lórí Facebook Awikonko TV, ẹ subscribe sí YouTube channel mi Awikonko TV. ẹ ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ kájọ sọ WhatsApp nìkan ni +234 904 851 9362. èdè àti àṣà ilẹ̀ káàárọ̀ òjìrì ò ní wọ̀ mí, orílẹ̀-èdè ilẹ̀ káàárọ̀ òjìrì kò ní dàrú, ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́ bí omi àfòwúrọ̀ pọ̀ àjùwà ṣe o. wọ́n fi ránṣẹ́ yìí ta lójú ń pọ́n. ìlú Ìlọ́rọ̀ mo fẹ́ kó jẹ́rù túwẹ́túwẹ́. Sinimá lata wíde ajagun tala kọ́lé ẹ̀ ogun gbẹ̀bọ̀n bàtàjà kùn ní kalẹ̀ bó ṣe rúkú wọlé náà rúkú jáde sí ọwọ́ ẹ̀ bọ́ra burúkú ni o ọjọ́ ìjà wọn ránṣẹ́ pasabari ọjọ́ ogun de wọn ránṣẹ́ pológun tógun lajagun ta ń bọ̀ ó gbọ̀tú yọ gbòsì yọ gbàgbédé méjì yọ gbogbo apalo gángan lajagun ta tí wọ́n wá o kò fi bẹ́jà kò fàdájà kò fọkọjà àtẹ́lẹwọ́ ló fi ń jagun ṣẹ́gun iná barawuta òjò palami ọ̀kayọ̀ làálà ibi tó ti rí wa gbára yìí kò sẹ́ni tó yẹ sinimá ti tún ajagun ta. It's a blockbuster written and produced by Adeoye Abefe Awikonko, directed by Seun Akinsanya, correct man, packaged by Mary Akinola, starring Sanusi Isiakapa, Kabiru Adeyinka Arinaja, Ralph Niyi, Dele Fagboyo, Adewale Alebiosu, Ọláìdé Ajani Atoribewu, Tamatiye, Elejigbo, Abeni Ero, Adeoye Abefe Awikonko fúnra ẹ̀, Mary Akinola àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá náà ìta àgbàkọ́lé ẹ̀ ní Ajagunta, subtitled in English, tragic comedy ni, bó ṣe gbóná girigiri tó gbé ọkàn sókè róró bẹ́ẹ̀ ló ń panilẹ́rìn àríntàkìtì. Sinimá titun Ajagunta now showing on YouTube. Ẹ click sórí Awikonko TV kẹrin ìrànwọ́. Ajagunta ni o. Àwòtún ló ní ẹgbàá bẹ́ẹ̀.